òòṣà tó gbìn yẹn fojú rí ni. Àwọn bàbá wa wọ́n ní kí ni wọ́n ń ṣe ní fẹ̀tẹ̀ ń pọ́n ní máa jẹ́ kó lò gbọ́kùn. Etí tó bí bá fi gbọ́ gan èèyàn mọ̀ pé ẹrù ọmọ jẹ̀jẹ̀ ni gbígbọ́ lásán kò àtóbi àtọkùnrin tẹ́ ń gbọ́ lásán kámọ̀ tó wá èèyàn wà lọ. Tí wọ́n bá sọ ọdún òru gbogbo ajogun tí ò ní mú káràlú ó nísinmi òru ó lè jìnnà. Akékeré kọ́ ni orúkọ ń jẹ́ kẹ́bọ̀ tá a bá rú ń jẹ́ kó wọ òde ọ̀run. Bí nǹkan kan bá dé tí ọba yéèyàn tí wọ́n bá sọ pé tí wọ́n bá ti borò kóró dún bóró bá dún ohun tó jẹ́ nǹkan tí ayé ń páyà sí tó bá ti gbọ́ kíní òun yóò sá lọ tọ́ka àwọn aráàlú tàbí ará àdúgbò tàbí náà lé tọ́ka àwọn èèyàn ó sì balẹ̀. Ifá lápò làtà ọmọ ní poro gidi adé afọ́pàkùndé tí ìsàyà sẹ́yìn mọ̀kín asẹ́gbélé asẹ́mọ̀mí kíkan ọ̀rọ̀ mọ̀lẹ́yìn adé ó bú ẹkún ó lẹ́yìn oko ṣe bímọ tí ṣe jẹgbẹ́ ẹni lọ. Ifá ní iyán búbu ọkà búbu adífáfóró orò ní sàórò díẹ̀ gbà á wọ́n ní kó rúbọ kó tó máa lọ ó ní mọ̀ọ́sẹ̀bọ iyán búbu mọ̀ọ́sẹ̀bọ ọkà búbu mo bímọ léwe léwe léwe. Nǹkan tó yìnbó ń pè ní initiation òrìṣà eléyìí déètì kan ni obìnrin yìí sì rí yàtọ̀ sí pé à ń sọ̀rọ̀ wípé èèyàn dóṣù tàbí èèyàn sọ̀rọ̀ nǹkan òòṣà kan wà tí wọ́n ń pè ní orò wọn ò ní yúnmuyúnmu ńlọrọ ń ké etí lobìnrin fi gbóhùn orò obìnrin tó bá lòun ó yọjú orò orò ó gbé. Obìnrin yìí jáde ẹni tí ó bá sì tí ì tó ọkùnrin náà nígbà tí wọ́n bá fi orun tí àgàn ó bá bẹ́ ó lójú ẹni tí tó lè wò tí ọ̀pá àrà gan tí ó bá bẹ́ ó lójú àwọn àgbà tí wọ́n ó jáde. Bóró bá sì fẹ́ jáde wọn ìsàdédé gbé jáde tó bá ti tásìkò rẹ̀ wọn ó ti kéde kó wọ́n jáde o kí àwọn obìnrin lè para mọ́. Àwa ò ní pé orò ìpààyàn orò gbé ni ṣùgbọ́n kéèyàn má fojú borò òun náà ni. Àṣírí ni òṣòro ló mú wálé ayé léyìí tó sì jẹ́ wípé wọ́n sọ wípé ojú ìlòbìnrin fi gbóhùn orò. Obìnrin tí ń gégi nígbàlẹ̀ wọ́n ní wọ́tanu olóhùn àgémọ. Ipa tó rò ń kó láwùjọ ọrùn mọ́lẹ̀ ìní ń jẹ́ kí tutù tá a bá ti ó gbà. Ifá ní tá a bá dá tá a bá rú Ifá lẹ́bùn a máa fín adébábò kété jọ tí ń lọ rè wo fálé ọlọ́fin tá a bá dá tá a bá rú a máa dọ̀ràn sí ni lọ́rùn adébá fún adigbọ́nà kú jọ tí ń lọ rè wo fálé ọlọ́fin tífá bá gbẹ̀kú tífá bá gbẹja tífá bá gbẹran gbogbo yòówù tífá bá gbàbọ́ sọtí gbogbo ìgbà tí wọ́n bá lo kíní fún Ifá wọ́n sọ̀rọ̀ nǹkan yẹn nù tí ó jẹ́ kí ẹbọ tó tì ń ṣe tí ó jẹ́ kẹbọ rẹ̀ ó já òde ọ̀run. Ẹni tó sì ṣètùtù ntí retí ni pé kí ìyípadà òde kádùá òun ó gbà èyàn ò lè kó kalẹ̀ wípé bẹ́ẹ̀ wulẹ̀ fi ṣe nǹkan orò mọ́ ẹjẹ́ á máa jẹ́ rárá. Iṣẹ́ tí orò ń ṣe ó dúró níbi àkànṣe ètò fẹ́ni tí ó gbé nǹkan kalẹ̀ tó fẹ́ ṣe gbogbo tí wọ́n bá wí níbẹ̀ wọ́n sọ̀rọ̀ nù.
béèyàn bá kọjá àyè rẹ̀ wọ́n ní àwọn ti ṣẹ́ gbòòrò àgbémọ́ ni obìnrin yìí wọ igbó orò, igbó tí ò sa orò wà, obìnrin yìí wọ, ọkùnrin nìkan ló mọ́ mú orò, ìsà orò wà lọ́tọ̀, tóbìnrin ò sì gbọdọ̀ dé igbó rẹ̀, àwọn ọkùnrin ló máa ń sáwọ́ ẹ̀. Ìjọ tí wọ́n bá gbé orò, obìnrin ò ní ẹ̀tọ́ àti jáde tàbí láti rí, kì í sí ẹsẹ̀. Òòṣà tí wọ́n bá ní obìnrin gan tí ò gbọdọ̀ rí, tó rà máa sọ pé etí lobìnrin fi gbóhùn orò, tí wọ́n bá wó ìpìlẹ̀ òòṣà náà, obìnrin náà lọ wá dìde. Ọ̀kan pàtàkì nínú òrìṣà àkúnlẹ̀bọ ni lórò ó ṣe, léè tó sì jẹ́ pé látọ̀run náà ló ti rọ̀ wálé ayé. Orò gangan wà gẹ́gẹ́ bí òrìṣà, orò náà sì wà ní àpapọ̀, torí igbó orò tó bá wà, igbó tó bá wà lù náà tó jẹ́ bí ọ̀wọ̀, àwọn míì lè pè ní gbòòrò, ṣùgbọ́n orò gangan wà bí òrìṣà, igbó rẹ̀ là ń pè ní gbòòrò. Ṣàṣà ní nǹkan tí èèyàn fẹ́ ṣe nílànà ṣẹ̀ṣe téèyàn sọ pé ká yọ owó orò sẹ́yìn. Bí èèyàn bá ṣayé bá tẹ̀yàn fá, gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe fún orò ni ẹ ń ṣe fún. Bí babaláwo bá ń sọdún, ńgbọ̀ bá dijọ́ kejì àjọ̀dún, wọ́n á dàbá, wọ́n ó rúbọ, wọ́n ó sòrò. Gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe nílànà ṣẹ̀ṣe tó bá nílé ètùtù nú, dandan ni ká rántí pé orò là ń ṣe. Kí wọ́n fi àṣẹ nǹkan léèyàn ní ọwọ́ pẹ̀lú àṣàyàn àwọn ìwúre àti àwọn nǹkan kan, òun ni orò, òun náà ni oṣù dídá, ẹni tó dóṣù nǹkan, ẹni tó ṣorò rẹ̀, nǹkan kan náà ló túmọ̀ sí sẹ́wọ̀n pé Yorùbá ń tó fi ṣòro gbọ́nù, ahọ́n àti ìtumọ̀ àwọn nǹkan wọ̀nyí ó wá láti ìlú kan sí ìlú kan, bí wọ́n ti ní ìyálù níṣe. Àṣírí pátápátá ló ń tọrọ. Obìnrin ó rí ọ̀sán, obìnrin ó rí obìnrin èrò. Gbogbo òòṣà pátá tẹ́tí bá ṣe bá kú wọ́n sọ̀rọ̀ fún. Ìgbàgbọ́ wa tá à fi ń sọ̀rọ̀ ní wípé káwo tó ṣẹ̀ṣẹ̀ kú, olóòṣà tó ṣẹ̀ṣẹ̀ kú kó lè bá a darapọ̀ mọ́ àwọn ètò ti kú ti pẹ́. Gbogbo nǹkan téèyàn bá ń ṣe ní tòtò kínní nínú ilé irúnmọlẹ̀ ni wọ́n ń pè ní orò. Awo ni ó sọ̀rọ̀ lẹ́yìn awo, àmọ̀kàsì ní máa sọ̀rọ̀ lẹ́yìn ẹkùn. Gbọ́dọ̀ tá à ń sọ yìí, ọ̀kan pàtàkì nínú òòṣà ní ilẹ̀ Yorùbá náà lórò, tó jẹ́ wípé kò fẹ́ẹ̀ síbi tí orò ò gbé sí, ọ̀làlújá ọ̀làyé já ni. Ọdún tó pẹ́ díẹ̀ sẹ́yìn ní ó ṣẹlẹ̀ nílùú kan náà ní Ṣàgámù tí wọ́n fún mi dẹ́jà orò tó rò ní oríṣi àtàyàn ni. Obìnrin tí ń gégi nígbàlẹ̀ wọ́n ní wọ́n tanu olóhùn àgémọ nítorí wípé ní ti ta yọ ààyè rẹ̀. Bí wọ́n bá ń sọdún orò, nǹkan kékeré kọ́ ni wọ́n ní máa mú tí wọ́n fi sọdún orò, torí wípé àsìkò ìgbà tí wọ́n bá ń sọdún orò, gbogbo ajogun tí ò ní mú káràlú ọ́ nísinmi, orò ó lè jìnnà tẹfẹtẹfẹ, torí pé orò ajogun ìfetí gbóhùn orò kọ́mọ́ sàlùgbò. Orò ni wọ́n fi lé, kódà níjọ́un bí àwọn obìnrin bá gbìmọ̀ pọ̀ tí wọ́n bá fẹ́ gbàgbára kúrò lọ́wọ́ ọkùnrin, orò ó jáde. Kìí sì pé yọ pẹ́ tí ẹ bá gbé nínú ìlú lákọ̀ọ̀kan bí Ẹ̀gbá, bí Kétu ni wọ́n ti máa ń forò séde látàárọ̀ dalẹ́. Ní ẹkù ọ̀dọ̀ wa bí báyìí lálẹ́ ńlọrọ̀ ó dùn mọ́júmọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní jàkùmọ̀ kì í rìn di ọ̀sán, ẹni abíire kì í rìn rú. Wọ́n ti yọ àyè tí àwọn èèyàn tí wọ́n bá ń lọ sílẹ̀ ní lílọ bíbọ̀, tí ó ṣe pé ẹni tí wọ́n bá fẹ́ ṣe ètùtù fún tàbí ṣe nǹkan fún ní alẹ́ kò gbọdọ̀. Kì í ṣe pé àwo tí wọ́n ṣe ń bẹ̀ kì í ṣàwo pé wọ́n ń pààyàn. Ẹni tó bá ṣe nǹkan tẹ́lẹ̀ kò ṣe rí, ojú rí ó rí nǹkan tẹ́lẹ̀ kò rí rí. Ṣùgbọ́n tí ìrìn àjò orò bá dé, ìní wípé obìnrin fojú kan orò, bẹ́ẹ̀ nìkan bá fojú di orò, orò gbé.